alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kò dé ètò tó kún fọ́gbọ́n. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kò dé ètò tó kún fọ́gbọ́n. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. ètò tó kọ́ni lọ́gbọ́n tó tún fúnni lóye o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. ìpolówó ọjà kájé òkú kájẹ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ dé ètò olólùfẹ́ méjì ní o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ dé ètò àwọn olólùfẹ́ ní o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Ṣèyí Fẹ́mi Omíkunlé látọkùn ètò alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. oríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan pọ̀ rẹpẹtẹ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. alóríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan pọ̀ rẹpẹtẹ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. kílẹ̀ wí. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ètò wa ni o. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó ti lọ wájú. ìbà kábíyèsí fọlọ́dùmarè ọba tó ní ilé ayé tó lòdì ọ̀run òun ni wọ́n ń pè ní àràwò tí wọ́n lé ikú tìpìlẹ̀ ọba tó ní ká mọ̀ ọbẹ̀ ọba tó ní ká mọ̀ wà ọba tó ní èémí inú gbogbo wa pátápátá òun ni ọba kan ọba tó mọ gbogbo wa pátápátá tó sì mọ̀ wá pẹ̀lú orúkọ wa ni a mọ̀ sọ wípé ẹ ṣé o adúpẹ́ pẹ́ òkú torí wípé tó fún wa ní àǹfààní àtòrí ọ̀fẹ́ mìíràn tó já wà láyé tá wà láàyè wa a sọ wípé ẹ ṣé ìgbà tá fẹ́ kúrò lórí ètò ní ìjẹ́jọ́ aníbólódùmarè bá fẹ́ kó ti jẹ́ ká pàdé àbẹ́ẹ̀rí ẹ̀yin ará ilé òun la tún pàdé láyọ̀ àti àlàáfíà ẹ̀rín ni èmi àti yín la fi pàdé ara wa a mọ̀ sọ wípé ẹ ṣé o kì í ṣe torí pa dá kì í ṣe torí pa àmọ̀ wàhù bí kò ṣe nípa àánú àti oore ọ̀fẹ́ tá a rí gbà fúdìí èyí adá gbogbo ògbọ́lá padà sọ́dọ̀ wọn lọ́rọ̀ Olódùmarè èyí ni mo fi ń kí ẹ̀yin tèmi nílé lóko lẹ́yìn òdi ẹ̀yin olólùfẹ́ ètò yìí ètò wónú ètò kan bí igba ètò ìyẹn ètò alẹ́ rẹ̀ bẹ́ èmi rèé olólùfẹ́ yín ọmọ yín ẹni bí ọkàn yín Olúwaṣèyí fún mi ọmọ Ògúntóyè àyà Omíkunlé lèmi jẹ́ èmi lọ́mọ Ògbómojúgun èmi ló máa fògbó jàbé ìṣọ̀dàrà Ògbómọ̀ṣọ́dù ajílété níbi táwa ti ń jẹ kàkà tó mú kan yan gan ọgbọ jàjàjà pé ṣe kí ni kó káwa l'Ógbómọ̀ṣọ́ rí àwọn aládé náà kò tá a ṣe rè wọn kí yín tológun wò kí yín tẹ̀sẹ̀ káwọ̀ sórí ètò yín lẹ́ẹ̀kan sí iyún ètò alẹ́ rẹ̀ bẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ èmi nìkan kọ́ ni mo wà lórí ètò ó yẹ kí ẹ mọ̀ pé fọ́lọ́kọ̀ọ̀mù mi pẹ̀lú wọn sọ pé bí ìgbín bá fà báyìí ìkara rẹ̀ á ṣe kí ni á tẹ̀lé kò ṣeé ṣe kẹ́ ẹ dúró èmi nìkan lórí ètò ọkọ mi wà níbí báyìí adé orí mi ìfẹ́ mi àkọ́kọ́ ẹni bí ọkàn mi àgùntàṣọ lò mí Olúwafẹ́mi mi ọmọ kan bí ìgbà ọmọ èwo wà ní báyìí èyí tí mo mọ̀ kẹ́ tí fi gbà lọ́wọ́ rẹ̀ ẹ yọ padà. ilé yọ. gbogbo tó ti kì í. ilé yọ. gbogbo tó ti kì í. ká mọ̀ parọ́ odò. bọ́bí ká sọ pé àti yọ bá. wá súnmọ́ mi. so gbogbo kíkí tó ń kí mi kò dé. ọ̀rọ̀ pé kò dénú kan tó ń lù bá lùlù fún ọ gan-an ó yẹ kó mọ̀ pé ó yẹ kó náà lówó. èyí tí mo fi wọlé ìkọlù ẹ̀ kí ló tí mò ń lọ fọ́ sí mò ń lọ fọ́ sẹ́tàn. kò ń sẹ́tàn. àsẹ́tàn tí ẹ ní. ìwọ náà nífẹ̀ẹ́ mi ìwọ lẹ́ni bí ọkàn mi. sọpọ́lọ́ lẹ́yìn yìí ní ìdí àti Ọlọ́run gbọ́ sí wà mọ́ ọ̀tọ́ ni. òfògùn rẹ̀ gbárí. ògùnrẹ́. ọmọ ògùn náà ní ọtẹ́lẹ̀ ògùn tó yẹ ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò alẹ́ rẹ̀ bẹ́lẹ̀ ẹ̀kọ́ sí jàre mo ti rí tí ìyàwó mi ti ń gbé yín débẹ̀ ó ti ń ṣe kí ni ó ti ń sọ fún mi pé ó yà lónìí sẹ̀ báwo wọlé bá lè là á kí ẹlẹ́gbẹ̀rin ìbọn bá a bá wọ̀ dẹ̀dẹ̀ ìyálé lè là á kí elégbèje ìlẹ̀kẹ̀ ìdẹ́ mo wọlé lónìí mo sì bá ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé ìbà àgbàlagbà ìbà gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń nífẹ̀ẹ́ wa kọ́mẹ́ǹtì lọ́tún lósì ìkíni lọ́tún lósì oríṣiríṣi ọ̀rọ̀ ìwúrí ọ̀rọ̀ ìmárayá ẹ ṣé àdúpẹ́ pẹ́ òkun aṣọ pé ẹ ṣé o. Peter Omíkunlé lè ní jẹ́ ọkùnrin gbọ̀nà tí bara ẹ̀ lẹ́rù oríkòkè ẹsẹ̀ kanlẹ̀ ọkùnrin gbọ̀nà tí púpọ̀ ló ti yàgbà Ìbàdàn ní Olúyọ̀lé lè bàbá mi Ìbàdàn mọ́jàmọ́jà ọmọ ajẹ̀gbíyó ọmọ àfikàrà ń fọ́ọ̀rì Ìbàdàn lú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ọwọ́ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlá Ògúnmọ́lá ojoko bàbá ẹlòmíì àgbàlá Ògúnmọ́lá
kí ni ẹ. ó tó kòkò sáré. lẹ́yìn ó tó bá bẹ́ẹ̀ lómi lọ. lẹ́yìn àwọn ọmọ sọ pé àtàpàkò báyìí láàfin júwe ẹni kí wá ní bí. ó lè yí sọ̀rọ̀ àtàpàkò ojú. àwọn òwe ni àgbàlógún mọ́lá bí oko bá bẹ́ẹ̀ inú oko bá bẹ́ẹ̀ lómi sẹ́yìn wá sọ pé ó jókòó bàbá mi lọ ni àbí kí wá ní àtàpàkò àwọn òwe lẹ lómi. ṣé mo ṣàtàpàkò mo ní àgbàlógún mọ́lá ó jókòó bá bẹ́ẹ̀ lómi lọ ibo làtàpàkò wà ní ọ̀rọ̀. èmi ò mọ̀ àwọn owó ní oko bá bẹ́ẹ̀ lómi. mọ́tò já gbélé ìwọlé o. èmi ó rí pé ọwọ́ ìrọ̀sì ni mo gbé wá ìwọ náà ló mọ̀ ń pínyàn lẹ́mìí. ọwọ́ ìrọ̀sì tó gbá wáì òun náà ní ká. ìwọ ló mọ̀ ń pínyàn lẹ́mìí. ẹ̀mí wo náà pín ọ́. ìwọ ni àgbàlógún mọ́lá gbé kẹ́ bá bẹ́ẹ̀ lómi lọ. ẹ káàbọ̀ jàre lẹ́ẹ̀kan sí alẹ́ rẹ bẹ́ẹ̀ ètò alẹ́ rẹ bẹ́ẹ̀. alẹ́ rẹ bẹ́ẹ̀ ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ètò yìí kò ṣeé dáhùn. pàápàá. ẹ wá olólùfẹ́ yìí. wọn ò dárí ẹ̀ wò. ẹ wá olólùfẹ́ yìí ẹ wá mọ́ra ní àsìkò tí a wà yìí kí ẹjọ́ máa wo ètò yìí ẹ mọ nǹkan lásìkò tí ètò yìí bá ń lọ lọ́wọ́ ọwọ́ ìgbélẹ̀. bí pé wọ́n pẹ́ àwọ̀ rẹ̀ ò gbébì kan. ọwọ́ yìí ò gbọ́dọ̀ gbébì kan. gbébì kan bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ọwọ́ yìí gbọ́dọ̀ wà bóyá bẹ́ẹ̀ ṣe ń wò ètò yìí. nísùúrù kò ń ṣe níbi bí. mò ń ṣàlàyé ni bóyá bẹ́ẹ̀ ṣe ń wò ètò yìí láwọn olólùfẹ́ yìí ọwọ́ yìí bó ṣe ẹ̀yìn bó ṣe wájú bó ṣe òkè bó ṣe ìsàlẹ̀ rí dájú pé ọwọ́ yìí wà bí kan kẹwàá ra mọ́. bó bá sì wù náà tẹ́ bá lọ tọwọ́ bọ̀ wọ́n lẹ́nu bá ti gé yín jẹ. wọ́n lè gé jẹ ọ̀rọ̀ ọ̀fẹ́ lè jù bẹ́ẹ̀ ni. ìfẹ́ náà ni ìgéjẹ ẹ̀fẹ́ ni. nǹkan tí mo fẹ́ náà ni. tó fi oró ó lè gé jẹ kó tó pọ̀rọ̀ ọ̀fẹ́ sí yàn la. kóró wá pààyàn. ara oró ọ̀fẹ́ ìpààyàn. ọ̀rọ̀ ọ̀fẹ́ lè. oró ọ̀fẹ́ lè. abala mẹ́ta lètò yìí pín sí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ abala àkọ́kọ́ ó láti máa ń gbé yẹ̀wò. bẹ́ẹ̀ ni. abala kejì ó ní a ti máa ń fẹ́ rọ̀ sí ọ̀dọ̀ àwọn aláàlú wípé kí ni àwọn náà rí sí. abala kẹta ó ní gbàbéèrè kó jẹ̀bùn gbàbéèrè kó jẹ̀bùn yàrá lé. lẹ́nu báyìí ó yá kí la fẹ́ gbé yẹ̀wò. kí gangan la fẹ́ sọ lónìí. ẹ dákun ọ̀rọ̀ tá fẹ́ sọ lónìí ẹ rí dájú wípé ẹ pè bóyá ọkọ yín ò bá síbi tẹwà ẹ pè wọ́n tó bá sì jẹ́ pé ìyàwó yín ò bá síbi tẹwà ẹ pè wọ́n a ní nǹkan bá wọn sọ. ẹ sọ pé a ní nǹkan bá wọn sọ lórí ètò Alẹ́ Rẹ̀bẹ̀. à ń bọ̀. àti ìdè. Alẹ́ Rẹ̀bẹ̀ ètò wa ni o. Alẹ́ Rẹ̀bẹ̀ ó ti lọ wájú. ṣé dandan ni kéèyàn sọ̀rọ̀ kí wọ́n mọ̀ gbọ́ lẹ́ẹ̀kan ni tí dandan ni kò mọ yẹrí bọ́rọ̀ ní gbogbo ọ̀rọ̀ ni. bóyá torí pé òun elépo ń bẹ létí mi. ó jọ bẹ́ẹ̀ o ó jọ bẹ́ẹ̀ o torí ṣé ó dìgbà tí èèyàn bá tún sọ̀rọ̀ lẹ́ẹ̀mejì ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin ẹ̀márùn títí náà ó sì tún ní gbọ́ náà. ṣé ìwọ náà nígbà tó wá rí wípé ó ti sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ sọ́lẹ́lẹ́kejì ó ti sọ lẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin ìgbọ́ ṣé kò yẹ kó mẹ́nu kú òǹbẹ. ọ̀rọ̀ mẹ́nu kú òkọ lélẹ̀ torí nǹkan tó lè ṣe àwa méjèèjì láǹfààní ni tí ẹ bá rí nǹkan tó lè ṣe yẹn láǹfààní èèyàn gbọ́dọ̀ mẹ́nu kú. ẹ bí sọ pé n ò ṣe àbísọ̀rọ̀ yẹn wà bẹ́ẹ̀ ní kí ló dé. kí ló ṣe kí ni sóò lè dáṣẹ pa ni sóò lè dábàá tó. Ọlọ́run ti kẹ́ wa àti bísùn àti bíwálẹ̀ kí la tó fẹ́ kọ́ lọ́n ṣe tí ò ṣe. a lórí àwọn ìyàwó àtúnjẹ pé ọlọ́mọ kankan ni wọ́n sì gbélé ayé wọ́n sì dáadáa Ọlọ́run tí wọ́n tún ké wa àbísùn àbíwálẹ̀ àní ojú àárẹ̀ kìíní yìí kí lè rán pa kí ló dé tí jẹ́ pé èèyàn bá yẹ ẹja ọ̀dájú ẹ mọ́ fẹ́ yí òfin ọ̀nà ẹ mọ́ fẹ́ yí padà. bí báwo. a ní sọ wípé ọmọ ìbí sí ẹ̀mọ́ rẹ̀ sí kí ló dé. sọ́nà wa ní kí ẹ máa pa ọmọ sílẹ̀ bí epo ẹ̀dá ni bí sí rẹ̀ sí méjì ló sọ. kò sọ méjì rẹ̀ sí. ọmọ tí mo kí kọ́mọ rẹ̀ kọ́mọ rẹ̀ wẹ̀ bíi mẹ́wàá bí ogún bí ọgbọ̀n. tàbí bí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tàbí bí ogúnlọ́gọ̀. kí ló dé òkàrè ó ṣe ń sọ̀rọ̀ níbi tó àwọn ogúnlọ́gọ̀ ọmọ àwọn ọmọ nù. kéèyàn mọ ìwà nù ilé kẹrù tún máa fààyàn níbi tó orílẹ̀-èdè dé. níbo lè orílẹ̀-èdè dé. kí ọmọ kìíní kó bí ọmọ kejì. kí a sì sọ pé ìjà ṣe ìfètò sọmọ bíbí ká dáwọ́ ọmọ bíbí. kẹ́ ẹ̀ dáwọ́ ọmọ bíbí dúró. ọ̀dà o ẹni rárá ẹ̀ ṣe àtúnṣe èsì àfọ̀bálẹ̀ ó tún jẹ mẹ́ta. ẹjá ṣe ìfètòsọ́mọ bíbí ẹni ya ṣé wá dìgbà tí ìwà tó fi kẹrin lé lórílẹ̀-èdè tá a wà. ẹni ètò ìdánilóbi wà títa lẹ́jọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kẹrin bí mo ṣe jókòó mẹ́jọ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. táwọn bàbá wọn. ìwọ náà ló ṣe lágbára náà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ mẹ́jọ èmi bàbá ọmọ mẹ́jọ. àwa rírọ̀ rí
mẹ́wàá mo lè bọ́ ṣé bá torí èmi àtẹ́lẹ́gbà mi méjìlá. so ibi kan tí mo fẹ́ sọ èmi méjìlá ni mo gbọ́ lódùmarè sọ tẹ́lẹ̀ àmọ́ nígbà tó sì jẹ́ pé bẹ́ẹ̀rẹ̀ orílẹ̀-èdè ṣe rí ìbọn fi mọ́ ní mẹ́wàá. mọ́kànlá ó wà lórí pápá wọn mọ̀ gbá bọ́ọ̀lù ó wà ta yóò mọ̀ ṣe adarí àbí. mi ò mọ nǹkan tó bá wù wọ́n wọ́n ṣe wọ́n sì mọ̀ pé wọ́n yàn wọ́n yanjú ẹbí wọn sọ nǹkan táwọn ọmọ jẹ wo bí wọ́n ṣe kó sọ́wọ́ ni bẹ́ẹ̀ ni bí wọ́n ṣe kó sọ́wọ́ ni ìrẹsì ìdẹ́ẹ̀dì ẹ̀wà iṣu àwọn oúnjẹ ọmọ lóríṣiríṣi bí wọ́n ṣe kó sọ́wọ́ ni ìbùkún làwọn ọmọ ẹja ìgbà tó ti wá rí báwọn ìbùkún làwọn ọmọ nǹkan táwọn ó sì jẹ láyé ó ti jù sọ́wọ́ ó ti mú wá látọ̀run kí ló dé. ṣẹbẹ́ yìí obìnrin náà lẹ́sà bì ìwọ náà ló wà níbi tó ti rojú tó ti bí. ìsìsọ́kọ́sù mi olóṣèlú ni ó mọ̀ fún lágbà ìsìsọ́kọ́sù mi. tó bá ti wá dé gbàm tó ti dé báyìí gbogbo tí wọ́n mọ̀ jẹun ọlọ́run tó fún mi lágbára láti ti ṣe àmì lágbára náà ṣe kan sí bẹ́ẹ̀ni tó wà mọ̀ jẹun ó bá wọn tó bá tán láti dé ó gbà lọ́rùn ó kó síbì kan ó mọ̀ fún wọn. àwọn ti tẹ́lẹ̀ náà tí wọ́n jẹ tán mú wá látọ̀run látòní lọ mo fi ọ́ ṣe aláṣẹ lórí ìtumọ̀ jẹ. nǹkan tí wọ́n lórí ẹ̀mí náà láṣẹ tọ́ wọn débi tí a tọ́ wọn dé lásìkò tọ́ wọn jù bẹ́ẹ̀. èmi ò wá ní ṣe wàhálà lórí tí wọ́n jẹ mọ́. ìwọ làbí wọn ṣe wà láti. tí wọ́n jẹ tán mú wá látọ̀run ìwọ mọ̀ fún wọn. kí ló mọ̀ ń ṣe ọ tó jẹ wípé ojúṣe rẹ báyìí mo fẹ́ yẹ ìwọ ni ò ní ṣe wàhálà lórí kìíní. ojúṣe mi ibo ṣé mi ṣe ara ojúṣe mi ni pé ká bọ́ sórí pápá kí n gbá bọ́ọ̀lù kí kó góòlù. ọ̀dà náà yóò mọ góòlù ní gbà lọ sí ní gbà lọ tó ní gbà lọ tó ní sùúrù tó bí wọ́n ṣe mọ sọ ni pé nǹkan tó mọ jẹ Olódùmarè ò pèsè sórí àwọn ọmọ yìí ìbùkún ni wọ́n bí àwọn òbí bí wọ́n bá ṣe bímọ Olúwafẹ́mi ọmọ pọ̀ lọ́rùn ọmọ pọ̀ ẹja bí àwọn ọmọ ìsáyé ọmọ pọ̀ ẹja bí wọn sáyé àwọn ọmọ wà lọ́rùn. ara tó ṣẹlẹ̀ náà rè. bíbó. tó bá jẹ́ wípé gbogbo bá a ṣe sọ pé ká bí wọn sáyé yìí tó bá jẹ́ pé ara ọ̀rọ̀ rẹ o. ṣé bí wọn lo délé ayé tẹ̀ ló takú lò ní ẹ̀rí bọ́rọ̀. bíbó. bí ìwọ ni mò ń yẹn rí gbọ́dọ̀. mo fẹ́ fi lógún lọ́gbọ̀n wá níbi tí ètò òṣùnú orílẹ̀-èdè lè dé. níbo lè tó jẹ́ àtọ́jọ́ tó ti lé ilé ọwọ́ olóògbé ló wà. ọlọ́run sì kó lórí ìtẹ́ ọlọ́run kó lórí ìtẹ́ ẹ jẹ́ àwọn ọmọ yìí wá yé. ṣé fọlọ́run sọ tó wá yẹ kó máa fòkun ọbẹ̀ dẹ̀gùn nígbà tó ló ń bá wa ṣe tá à ń rí tààrọ̀ nígbà mi tọ̀sán lè mọ iyọ̀ talẹ́ ní òpàtà yọ ìgbà mi àárọ̀ lè mọ iyọ̀ tó yẹ kí ọ̀sán àtàlẹ́ ìgbà mi àárọ̀ ọ̀sán alẹ́ lè mọ iyọ̀ tó lọ sí ń bá wa síbẹ̀ tá a tún ṣe tó dorí mímú ẹ̀kíní ipa ẹ̀kejì ipò ẹ̀kẹta ìpàpà ṣókótó ọmọ ìdí pàpà púpọ̀ ní. àwọn wàá mọ nǹkan tí orí wọn mọ sọ pé nínú ọ̀fìn nínú ọ̀la ọlọ́run gbọ́ ọmọ pàǹdọ̀rọ̀ yọrí. pàǹdọ̀rọ̀. ṣé ní bá ṣe mọ yí mọ ni táwọn ọmọ yìí ò fi jẹ èèyàn ó sì dá lójú àwọn ọmọ yìí wọ́n yàn jù. àṣẹ ìyá pàǹdọ̀rọ̀ ẹja fẹnu ẹ̀ jóná. àti ìfẹnu kankan jóná kò tí ì yá àfẹnu rẹ̀ jóná ṣùgbọ́n kò sí lákòókò yìí sórí lákòókò tàwa yìí òun ni ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ ẹ̀yà alẹ́ kó máa lọ bẹ́ẹ̀ lórí mẹ́jọ kó máa lọ bẹ́ẹ̀ lórí mẹ́wàá bò. ṣé ká ṣe bẹ́ẹ̀ ìdí mi ń rò ní pé kí ó ṣe ìfètò sọ́mọ bíbí. ìṣẹ̀ṣẹ̀. dúró gbọ́ mi o ó ṣe ìfètò sọ́mọ bíbí nínú ìdílé wa á ti gbìyànjú. a ṣe àti nílò rẹ̀. mi ò farabalẹ̀ o mo jẹ́ sọ pé kò fara burúkú balẹ̀ o. o ti sọ. nígbà tí a bá ṣe ìfètò sọ́mọ bíbí àmọ́ dẹ́gbẹ̀rin àmọ́ yọ̀gbẹ̀rin bíyàn bá fẹ́ gbá bọ́ọ̀lù kò ní ní pé yóò ṣẹ̀ṣẹ̀ máa kó bùtù sẹ́sẹ̀ ní gbogbo ìgbà lórí pápá tiẹ̀ tí ìsìnkú lọ tún gbá èwe yóò kó bùtù sẹ́sẹ̀ lọ́tún kó bùtù sẹ́sẹ̀ lọ́sí kó láàárọ̀ kó òkè ìgbà míì wà tó yẹ pé yóò gòtù ní kó bùtù sẹ́sẹ̀ èyí ó mọ bẹ̀rù ní bí méje kíkiri yìí lọ́gọ́ọ̀lù o yẹ sáré gbá sọ́fsáìdì o kí n gbá sọ́fsáìdì o àbí kí n gbá sítóyò nínú lórí pápá èèyàn gangan. Olúwafẹ́mi kíyèsí ti sọ bí mẹ́ta ọ̀rẹ́ jù. táwa ló sọ yí pé kó bùtù sẹ̀sẹ̀ ta ló ní ọmọ kó bùtù sẹ̀sẹ̀ mọ́ kó bùtù sẹ̀sẹ̀ nígbà tí Yorùbá wá sẹ́ni tó ń wọ̀ kó lè ṣe ní góòlù. àkókò náà ní ọ̀dọ́dọ́ náà ká wí ìbùkún ni wọ́n máa ń pè é kóre mọ́ra Olúwafẹ́mi kóre mọ́ra kó rí ọmọ mọ́ra bíi mẹ́jọ bíi mẹ́wàá kó mọ́ mọ́ra. dúró. káwọn ọmọ wọn ṣe Yorùbá bí ìlànà ṣúgà
kí wọ́n mọ̀ ṣe yọ̀rìn kí wọ́n mọ̀ ṣe yọ̀tọ̀ mi bí ìbínú sálángá yìí nǹkan tó lọ ń fẹ́ nù ẹ jẹ́ mú ìlérí ọlọ́run ọmọ bí sí kẹ́mọ rẹ̀ sí àṣẹ ló pa kò sì sẹ́ni tó gbúdọ̀ yẹ lọ́wọ́ rẹ̀ wò kí ló dé tó ń ṣe báyìí Olúwafẹ́mi tó ní fọkànbalẹ̀ Olódùmarè tó ń pèsè àwọn ọmọ yìí fún wa kò sí ní ogun bí ó ṣe bá wa tọ́ ó ṣe kí ni ìṣẹ́mọ́ mo ṣe kán mo wà lórí ẹ̀ bẹ́ẹ̀ kọjá bí ẹni pé mo lulẹ̀ mo ṣe kejì kọjá bí ẹni pé mo lulẹ̀ ẹsẹ̀ kẹta àwọn ọmọ ní sọ́nà ẹ̀mí mò ń rú yìí ó ní kí tún ṣe mí ọ̀rẹ́ ṣe mọ́. tí o ti rí nǹkan tí mo sọ ibi tí ṣe ọ̀nà ò ti yí ọ̀nà tí o ti rí pé wàhálà rẹ̀ ò já sásán ó lè rí nǹkan tọ́ka sí wípé ọmọ mi rèé àwọn ọmọ sanra ìwọ ń rú bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọmọ ni àkókò ń bọ̀ tí wọn náà sanra sórí ọ̀rọ̀ ọmọ ni jámọ̀ jìyà rẹ̀ báyìí bẹ́ẹ̀ ni. ìyún ni pé tí òkété bá dàgbà ọmọ rẹ̀ lọ́wọ́ tí òkété bá ti wá kú kọ́mẹ̀ tó dá ò lè kú tí wàhálà bá ti pọ̀ kété tó òwe tẹ́lú fi tẹ́ rọ́ǹdì ni o tẹ́mọ̀ kó wàhálà sọ́wọ́ àwọn ọmọlọ́mọ tó ojú rẹ̀ kò sí kú rẹ̀. ẹ mọ̀ fẹ̀yìntì kí tó kété bá dàgbà ọmọ ẹ ní tẹ́ pamọ́ sí ara yìí ẹ ní dágún. ṣé níbi tá a wà yìí ó kéré pé mẹ́jọ ó kéré pé lọ́sẹ̀ yóò mọ bí mẹ́jọ. jóná sí ayé tá a wà náà ló sì wà àwọn èèyàn ti súnkùn ibi tó wà. àwọn òwò ló súnkùn ètò sọmọ bíbí. àwọn òwò ló súnkùn ìyára ní àwọn òwò ló súnkùn ìfètò àwọn òwò ló ṣètò sọmọ bíbí. ìfètò sọmọ bíbí kéèyàn sí ìfètò sọmọ bíbí mo ti rí èèyàn tó bí ọ̀nà ẹ̀yọ̀kan tó sì ṣe ìfètò sọmọ bíbí tó lọ sí kẹwọn èèyàn tó bí méjì. kí ló rò pé èrò náà sí rẹ ni ó jẹ Ọlọ́run wò pé èmi pàṣẹ fún òun. ṣùgbọ́n ọmọ èrò Ọlọ́run sọ pé àmọ́ èrò òun. Ọlọ́run wí pé kábíyèsí kárẹ̀sì náà ní àwọn ọmọ yìí wà lọ́run àwọn ọmọ ń bẹ lọ́run ẹja pé wọ́n wáyé. ẹ dúró kí ló ń bọ̀ ọ́ lẹ́rù gan-an nípa ìfètòsọ́mọ bíbí tó mọ̀ máa rọ̀. ní kí ni èmi tó jẹ́ pé mo ti gbé tipẹ́tipẹ́ ẹni tẹ́ kò bá lẹ̀ ń wà. ojú ti rí kọ́ ìgbà tí a sọ pé ẹyọ kan àbí méjì kíní kan wà ṣẹlẹ̀ wọ́n wà ní ikí wọ́n lọ ṣètò ìṣọ̀fọ́ ọmọ bíbí àwọn àti àwọn pé kábímọ wọ́n wà olúwarè ò lè bímọ mọ́ kíni àbí tó jẹ́ wípé sórí tó bá bí àwọn ọmọ tó jẹ́ pé èèyàn sì lélẹ̀ tí ó sórí ire nu wọn ìgbà tó bá bíbí mẹ́wàá kò sí ni àríwẹ̀ rí márùn sórí ire. gbogbo àwọn ọmọ tèmi bá bínú sórí ire. àní kò sí pé bóyá èèyàn ọmọ tí ó sọ ṣùgbọ́n ó yẹ kéèyàn ṣe kí ni gbogbo èèyàn kò yẹ kéèyàn kó sínú apẹ̀rẹ̀ kan báyìí lẹ́sẹ̀ ṣe calculation lórí àwọn sọ pé ìṣirò báyìí ní kinní kan ó yọ inú àkọ́kọ́ inú ìtúni wípé ọlọ́mọ jẹ́ kéèyàn orí bí ó ṣe dà kọ́ ló mọ̀ fi kú ọmọ kọ́ ló mọ̀ fi kan ẹnìkọ̀ọ̀kan wa. àmì o àmì o. wọ́n kí wọ́n lọ lọ́kọ̀ọ́ di kíní ọlọ́mọ sọ̀yàn dàgbà alẹ́ ọlọ́mọ sọ̀yàn dàgbà alẹ́ àmọ́ tó bá jẹ́ pé wọ́n tó bí mẹ́wàá wọ́n tó méjìlá ṣé mọ̀ pé bí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ èyí ò lè fojú síbi kan pa mo sì níbi tí. gbogbo àwọn tó ń rò rèé tó ṣe parọ́ pé ò fẹ́ ṣe ìfètòsọ́mọ bíbí. kí ni gbogbo àwọn ilé òtún. wọ́n sọ pé ká bí ogún agbára mi kà. agbára ti tiẹ̀ ló agbára tẹ̀mí ò bá ká. agbára rẹ ká Olúwafẹ́mi agbára wa ká. ṣé wọn ló sanwó ilé ìwé ṣé ìwọ ló gbogbo àjẹ lọ. ìwọ ló ń san. ẹ̀mí ti fẹ́ pin. àìní ìrèlè pin ó san pẹ́ ó sì jèrè wọn. ó dà. ó jèrè wọn. ṣebí ọ̀dọ̀ mi ni kùn wá. tí n bá yóò sàmù. kò sí wàhálà mi ò mọ̀ bóyá wọ́n ti ń ṣe o bóyá tún ti wà ayé ti di ìrọ̀rùn bóyá láì ní ìbálòpọ̀ ọkùnrin sí obìnrin tí ọkọ àtìyàwó tí wọn bá ní ìbálòpọ̀ ó yóò ṣe é ṣe kan bí ọmọ. torí èmi báyìí ọwọ́ mi rèé funfun rẹ̀ ibi tí mo dé yìí. ó tó bẹ́ẹ̀ ṣe. mo fi bàtà mi kọ́. bàtà ò lè fi kọ́ bàtà tó sì kò sí ẹsẹ̀ dáadáa tó sá eré gidi. ó tó bẹ́ẹ̀ ó sì mẹ́ni tí mo fà. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sórí àwọn ìhàlẹ̀ àwọn tí gbọ̀ngà tí tó ń sọ̀rọ̀ yìí wọ́n bọ̀ síbẹ̀ ìwọ àti ta ni. ẹ kí wọ́n ń kọ́ra rẹ̀. ìwọ àti ta ni nínú ọmọ mẹ́wàá yìí tí bí bá rùn bẹ́ẹ̀ ó sọ pé ó ti sún òun àwọn ọmọ ń bẹ lọ́run tí wọ́n ké káwọn fẹ́ wálé ayé ìwọ sọ pé ó sọ kí ló sọ ń bẹ̀. tí èsì kò sí ọ̀nà ìyá tó sọ̀rọ̀ yìí ó lọ sí ibi tí mo fẹ́ wá lọ wáyé. ibi tí mo fẹ́ gbọ́ àwọn gbá iye ọmọ tí mẹ́wàá ni ó dẹ̀
délé ọlọ́mọ mẹ́wàá. jẹ́ wọ́ sí láàánú mẹ́jọ. ọ̀nà sì jí o. kò sí nǹkan tó lè jẹ́ kó nu mẹ́jọ kò sí nǹkan tó lè jẹ́ kó nu mẹ́jọ ìlé dí ojú mẹ́jọ lọ. wo ìlé dí ojú mẹ́jọ lọ. ògúnrè ọ̀nà ẹ̀jì. bí kí ni. wo ilé yìí dì. olùfẹ́ mi lélẹ̀ tàjọ karabọ̀ yìí mẹ́jọ. kò tutù máa bí èmi máa sì mú àgádágodo máa sọ sí máa gbé mi. bí kí ni àti kọ́kọ́rọ́ àti oníkọ́kọ́rọ́ àwa gẹ́gẹ́ la ní kọ́kọ́rọ́ gidi ń bẹ lọ́wọ́ wa. ẹ̀fọ́ mi bá mi sùn. tó bá jẹ́ pé yín náà ni tó bá yẹ pé náà bí ká gbànú kò sí wàhálà. ìfipá bá ní sùn. kò sẹ́sùn. ìfipá bá ní sùn. ọkọ mi náà kò sẹ́sùn kankan. kì í sẹ́sùn ìfipá bá ní sùn. ìfàdíyà. ìfàdí ìgboyà ìfàdíwọ́ mẹ́jọ ó ní kí n ìfẹ́ ìgbà àtàwọn wo lẹ fẹ́ fẹ́. síta tó fẹ́ ṣe nù. ewé làbúrò ọmọ fẹ́. ṣé mo fi kọ́ bá rẹ ní sùn. ṣé mo sọ yín pé ìmọ̀ bí ṣe to àwọn ọmọ tí mo fẹ́ bí ni ewé ní kẹ́ mọ́ sọ fún mi lókè náà. ó ṣe kí ni mọ́. ìṣe mọ́. a ṣe bẹ̀rẹ̀. èmi àti ẹ. jásì fètò sọmọ. a ṣẹṣẹ lábà tiẹ̀ ṣe ábì mẹ́wàá ọ̀dọ̀ náà jẹ́ ń jí ọ méjì mẹ́jọ gbà bẹ́ẹ̀ ìwọ náà lọ sán sókòtò rẹ àwọn ọmọ tí sì ń bọ̀ nǹkan tí wọ́n jẹ wọ́n kó lọ. láì rẹja láì rata. nǹkan tí wọ́n jẹ wọ́n kó lọ. lọ́wọ́ ń dìrì dúrà lórí ìfẹsọ̀mọ́. ojú ẹni ṣẹṣẹ irú ọ̀rọ̀ yìí gan ló yẹ ká jọ mọ́ gbàdúrà ń gbàgbọ́ ọtí. àwọn obìnrin mi tí mo mọ̀. ní kí ni. wọ́n ń bí ọkọ wọn ní pé dákúnjá sí ìfẹ̀tò sọmọ ibi tọkọ ó tún mọ sọ pé. àwọn ibi tí wọ́n wá lọkọ ó tún rá dé orí gidi ó tún. wọ́n lọ́rọ̀ jinlẹ̀ ni tí wọ́n bá ronú jinlẹ̀ tí wọ́n rọjọ́ iwájú bẹ́ẹ̀ mi ṣe ń ròyìn èmi tí mo ti tó jẹ́ wípé kó sí nǹkan tó lè fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú mo ti múra lẹ́ẹ̀dẹ̀. ó ti dà ẹ rí ibi tọ́rọ̀ ìdè. kì í ṣe èmi nìkan màá gbọ́rọ̀. ẹ dákun. a nílò èèyàn tó jẹ́ pé òye yé dáadáa tó wà ní ìlànà ètò ìlera pàápàá jùlọ àwọn lọ́wọ́ obìnrin dè wọ́n gbọ́dọ̀ bá wa dá sọ̀rọ̀ yìí. ṣé ìfètòsọ́mọ bíbí sọ burú nínú ìgbéyàwó? ṣé dandan ní kéèyàn bí lógúnlógún tó bá tiẹ̀ wọ ọ̀rọ̀ tó bá tiẹ̀ ro tara rẹ̀ tí tóbìnrin bá ń bímọ jù tó ń bímọ jù tó ń bímọ jù ara gan mọ̀ gbó. ara àwọn ní ń gbó orí bí mo ṣe rí ni ẹran gbígbòn káàdì àyọ̀ ń gẹ̀ mọ́ ṣèyọnu níbi yùn ọlọ́ọ̀ni ibi ti ni. tó bá tẹ̀ tó wá tún wò yùn sí ọrọ̀ ajé orílẹ̀-èdè yóò bọ̀ lẹ́rù ni. ọrọ̀ ajé lẹ̀ sórí àti ọdún 1990 something náà ni wọ́n ti sọ yí pé ìlú lé o kò sówó lóde obìnrin kígbe ọkùnrin kígbe kálukú ló ń kígbe owó ìlú òtí gbé bí bá ṣe jẹ náà ló lọnu àsìkò ibẹ̀ náà lájọ wáyé house of life. ọ̀yà ibi tá a dé yìí ó ti wá dójú ọ̀gbàgàdì torí mi ò mọ tí mo tún fẹ́ sọ mọ́ ọ̀rọ̀ rẹ o ìfètòsọ́mọ bíbí nínú ìdílé sí nǹkan tó burú ṣé kéèyàn mọ̀ ṣe ìfètòsọ́mọ bíbí kó máa pamọ́ jọ bí ẹ̀dá ni. tí wọ́n ti bí ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ọmọ bíi 3 4 ẹ̀ wá ní kọ́ mọ̀ fètò sí. já lọ lẹ́kàn bá wa dá. ẹ dákun ẹ bá wa dá sí. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ètò wa ní o. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó ti lọ wájú. orúkọ mi ni Mrs. Adéwọlá Grace. Ìfètòsọ́mọ bíbí ó jẹ́ àwọn ètò èyí tí Ọlọ́run gbé kalẹ̀ àti tí àwọn ìmọ̀ sáyẹ́ǹsì gbé kalẹ̀ láti rí wípé a lè pinnu àkókò tí a fẹ́ bí ọmọ àti wípé kí àwọn ọmọ tá a bí kí ààyè kó lè wà láàárín wọn, kí àlàáfíà kó lè jọba nínú ẹbí wa. Àwọn ètò kan wà tí a máa ń pè ní natural, ìwọ̀n yẹn kò ní ṣe pẹ̀lú ìmọ̀ sáyẹ́ǹsì. Òun làwọn ìyá àti bàbá wa ń lò ní ayé àtijọ́ kí ìmọ̀ sáyẹ́ǹsì kó tó gbòde. A dẹ̀ ní àwọn nǹkan tá à ń pè ní artificial family planning methods. Àwọn yẹn ní àwọn ètò tí a ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nípasẹ̀ ìmọ̀ sáyẹ́ǹsì. Púpọ̀ rẹ̀ là ń ṣe ní ilé ìwòsàn. Àwọn natural yẹn kò nílò pé èèyàn wá sílé ìwòsàn láti ṣe é. But artificial yẹn ẹni tó kọ́ṣẹ́ mọṣẹ́ tó jẹ́ nọ́ọ̀sì tó dẹ̀ ní òye family planning gangan, torí èèyàn gbọ́dọ̀ lọ fún training ó dẹ̀ mọ̀ ọ́n ṣe kó tó di pé irú ẹni bẹ́ẹ̀ lè ṣe é.
àwọn ló lè ṣe artificial yẹn. Ìfètòsọ́mọ bíbí dára gan láàárín ọkọ àti ìyàwó nítorí wípé ó máa ń jẹ́ kí ilé kó tòrò. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń fa ìjà láàárín ọkọ àti ìyàwó tó jẹ́ wípé àìgbọ́ra-yé àti pé àìlóye ló ń fà á. Àwọn ìṣòro wọ̀nyí kì í ṣe nǹkan tí ọkọ àti ìyàwó lè bá àwọn ará ìta sọ. Nítorí náà, àǹfààní rẹ̀ ni wípé tí ọkọ àti ìyàwó bá ní òye ìfètòsọ́mọ bíbí, ọkùnrin tó ń ṣiṣẹ́ á fúnra ẹ̀ mọ àsìkò tí owó ti wà ní àpò ẹ̀ kó tó di pé bóyá ó fún ìyàwó ẹ̀ lóyún. Wọ́n á dẹ̀ ṣì máa ṣe déédéé láàárín ara wọn. A dẹ̀ tún máa ń rí wípé ní ọ̀pọ̀ ìgbà àwọn obìnrin máa ń sọ wípé àwọn ò ṣetán láti fún ọkọ wọn láàyè láti ní ìbálòpọ̀ pẹ̀lú wọn nínú ìgbéyàwó nítorí ẹ̀rù àti lóyún. Ṣùgbọ́n tí wọ́n bá ṣe ìfètòsọ́mọ bíbí, a ti mọ̀ wípé kò sí oyún fún àkókò ìgbà yẹn, àti súnmọ́ ọkọ kò ní bà wọ́n lẹ́rù. Wọ́n á lè ṣe déédéé pẹ̀lú ọkọ wọn. Tọkùnrin àti obìnrin bá sì ti ṣe déédéé pẹ̀lú ara wọn, kò ní sí ọ̀rọ̀ àgbèrè èyí tó tún máa ń da ilé rú. Ọkùnrin gan ọkàn ẹ̀ á balẹ̀ láti ṣiṣẹ́, á dẹ̀ mówó wálé. Ṣùgbọ́n tí ò bá ti sí òye nǹkan wọ̀nyí, wàhálà á máa ṣẹlẹ̀, ìjà á máa ṣẹlẹ̀. A tún rí wípé ọ̀pọ̀ ìgbà àwọn àìsàn kan wà tó máa ń dà àwọn obìnrin láàmú nínú oyún, tí wọ́n ti kìlọ̀ fún obìnrin míì pé láàárín ọdún mélòó báyìí ò gbọdọ̀ lóyún míì. Á wá nítorí pé òun ò fẹ́ kú, òun ò tiẹ̀ nígbà kọ́kọ́ òun kó fọwọ́ kàn òun. Solution sírú àwọn ìpèníjà bẹ́ẹ̀ ni ìfètòsọ́mọ bíbí. Irú ẹni bẹ́ẹ̀ á ti mọ̀ wípé òun ti ṣe nǹkan tó máa dènà oyún, á dẹ̀ sì lè ṣe déédéé pẹ̀lú ọkọ àti pẹ̀lú àwọn ọmọ ẹ̀, kò ní síjà láàárín ara wọn. Àmọ̀ràn tí mo lè fún wọn ni wípé káwọn méjèèjì wọ́n kóra wọn wá sí ilé ìwòsàn ìjọba tí àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ nípa ìfètòsọ́mọ bíbí ti ń ṣiṣẹ́. Wọ́n béèrè fún ẹ̀ka ìfètòsọ́mọ bíbí, wọ́n bá ọkọ àti ìyàwó sọ̀rọ̀. Kì í ṣe nǹkan tí wọ́n kàn lè déédéé sọ pé ó sún wọn nílé, wọ́n fi í lẹ̀ bẹ́ẹ̀. Kò nílò pé wọ́n gbé ẹjọ́ wọn lọ sí ọ̀dọ̀ ìyá ọkọ, bàbá ọkọ àbí ẹbí ìyàwó kankan. Ẹ jẹ́ kí wọ́n jọ wá sí ilé ìwòsàn papọ̀. Tá bá ti rí àwọn méjèèjì, à á bi wọ́n láwọn ìbéèrè. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rù ló ń bà wọ́n, ohun tí wọ́n ti gbọ́ níta. À á bi wọ́n, à á dẹ̀ sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fún wọn. Nígbà tá bá wá ṣàlàyé lóríṣiríṣi, àwọn fúnra wọn gan lòye á wá yé tí wọ́n á wá ronúpìwàdà láti wá ṣe ohun tí ó yẹ kí wọ́n ṣe. Gbogbo obìnrin tó bá ti mọ ọkùnrin rí, kò ní ṣe pẹ̀lú ọjọ́ orí wọn, àwọn ló lè ṣe family planning. Ayé ìgbà kan máa ń wàásù fáwọn ọ̀dọ́, àwọn ọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin wípé kí wọ́n para wọn mọ́, kó má fọwọ́ kan ara wọn. Ṣùgbọ́n a wá rí pé ìbàjẹ́ ti gbòde kan. Tẹ bá ti ẹ̀ ń wàásù fáwọn ọ̀pọ̀lọpọ̀ wọn pé kí wọ́n má fọwọ́ kan ara wọn, wọ́n á sì lọ ṣe àgbèrè ní ìta. Àárọ̀ ọmọ secondary school láyé tá wà nísìnyí tó ní boyfriend, èyí tí wọ́n á fi lọ máa ṣẹ́yún lọ́nà àìtọ́ tí ẹ̀mí wọn á fi máa bá lọ. A ti wá pinnu pẹ̀lú àwọn ìjọba wípé ọmọ tó bá ti mọ ọkùnrin tí ò lè mára dúró kó wá sí ilé ìwòsàn. Àwọn ètò kan wà tí ò ní pa á lára lọ́jọ́ iwájú tó bá ti ṣetán láti lọ ilé ọkọ tó sì máa rọ́mọ bí. Ṣùgbọ́n àwọn ètò tó máa ṣe tó máa dènà oyún lákòókò yìí ó wà. Ṣùgbọ́n ohun tó ṣe kókó jù lọ ni pé ẹni tí ò bá tíì tó lọ ilé ọkọ, ó máa gbé ìgbésẹ̀ pé òun ní ìbálòpọ̀. Àmọ́ tá bá wá rí àwọn cases tẹ́ pé a ti rí pé ẹni kò lè mára dúró, a dẹ̀ fẹ́ kó kó bá ẹbí àbí kó kó bá ìjọba, à á ràn wọ́n, à á encourage wọn pé kí wọ́n lo condom. Tọkùnrin wà, tobìnrin wà. Kì í ṣe láti jẹ́ kí ìwà ìbàjẹ́ kó pọ̀, ṣùgbọ́n a fẹ́ kí ẹ̀mí àwọn ará ìlú kó máa lọ sí oyún ṣíṣẹ́ lọ́nà àìtọ́. Nítorí náà, ẹni tó bá ti marry tàbí ó ti lọ ilé ọkọ àbí kò ì lọ ilé ọkọ, gbogbo obìnrin tó bá ti mọ ọkùnrin ni family planning wà fún. Family planning wà fún ọkùnrin àti obìnrin. Tọkùnrin wà, a ní condom ọkùnrin, eléyìí tí à ń pè ní fìlà dádì, tọkùnrin máa ń lò ní àkókò ìbálòpọ̀. A sì ní àwọn natural method tẹ́ pé ọkùnrin lè ṣe. Wọ́n máa ń pè yẹn ní withdrawal method láàárín lọ́kọ-láya. Ọkùnrin yẹn gbọ́dọ̀ ní self control. Àkókò tó bá yẹ kó dà, wọ́n á sọ fún wọn wípé kó ń dà síta. Èyí tó tún wà ní permanent method, eléyìí tí ò ṣe ń fà sẹ́yìn téèyàn bá ti ṣe. Iṣẹ́ abẹ kékeré ni wọ́n máa ń ṣe tí wọ́n á so okùn tó ń gbé àtọ̀ ọkùnrin lọ sí nǹkan ọmọkùnrin wọn, wọ́n á so ó kí àyè má bàá sí fún àtọ̀ ọkùnrin tó máa ń dọmọ láti dé ojú ara obìnrin. So oríṣi ètò mẹ́ta yẹn ló wà. Èyí tó tún wà ní kọ́kùnrin má tẹ̀ wá fọwọ́ kan obìnrin rárá, ìyẹn fáwọn tí ò tíì gbéyàwó. Ṣùgbọ́n ẹni bá ti gbéyàwó kò lè ṣe kó má fọwọ́ kan ìyàwó ẹ̀. So mẹ́ta tó wà nìyẹn fún àwọn ọkùnrin.
ti àwọn obìnrin, àwọn ètò tó wà pọ̀. Àkọ́kọ́, òun ni kí obìnrin kó máa fún ọmọ lọ́yàn fún oṣù mẹ́fà àkọ́kọ́ tó bá ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tán. Natural method nìyẹn. Ara àwọn obìnrin kan tó bá ti bí ọmọ tán fún odidi ọdún kan tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ, wọn ò ní rí nǹkan oṣù wọn. Àmọ́ tọ́mọ bá wà ní oṣù mẹ́fà àkọ́kọ́ láì jẹ ohunkóhun, láì mumi, tó bá ti jẹ́ ọyàn ìyá ẹ̀ nìkan ló ń mu, family planning method kan nìyẹn fún ìyá ẹ̀, torí kò ní ṣe nǹkan oṣù ní àkókò yẹn. Èyí tó tún wà tó jẹ́ natural míì, òun ni eléyìí, a máa ń pè ní circle bead. Obìnrin máa ń lò ó, á máa kà á lójoojúmọ́. Ibi tó pupa lára ẹ̀ yìí ní ọjọ́ tó bẹ̀rẹ̀ nǹkan oṣù ẹ̀, á wá máa kà á wá báyìí lójoojúmọ́. Tó bá ti wá kà á lójoojúmọ́, bead kan dúró fún ọjọ́ kan. Tó bá ti kà á lójoojúmọ́ débi tó white, á sá fún ìbálòpọ̀, torí ibi tó funfun yìí ní àkókò tóbìnrin lè lóyún. Tó bá tún kà á lójoojúmọ́ tó kọjá white yìí, tó tún padà dé ibi tó dúdú yìí, á tún bẹ̀rẹ̀ sí ní ìbálòpọ̀. So àwọn ibi tó brown yẹn ní àkókò tó lè ní ìbálòpọ̀, àwọn ibi tó funfun ní àkókò tó máa sá fún ìbálòpọ̀. Àwọn eléyìí tó tún wà ní ti natural yẹn, òun náà ni kí obìnrin kó máa ṣe àyẹ̀wò ara ẹ̀. Ọjọ́ kan nínú oṣù lobìnrin máa ń yẹ́yin. À á kọ́ obìnrin bẹ́ẹ̀ bí àwọn discharge tó máa ń jáde lójú ara obìnrin bó ṣe máa ń rí lójoojúmọ́. Ọjọ́ tó bá ti yàtọ̀, á mọ̀ ọjọ́ yẹn ló ń yẹ́yin, á sá fún ìbálòpọ̀. Ṣùgbọ́n sí ti a tún ní àwọn artificial míì náà. Ká bọ́ sí ti artificial eléyìí tí àwọn ìmọ̀ sáyẹ́ǹsì gbé wá, a ní female condom. Female condom ní tọkùnrin wà, tóbìnrin wà. A máa ń pè ní fìlà dádì, a dẹ̀ máa ń pè ní gèlè mọ́mì. Kọ́ńdọ̀mù yìí, òun nìkan ní gbogbo ètò tó wà tó máa ń fún ọkọ àti ìyàwó ní ààbò méjì. Ààbò àkọ́kọ́ ni wípé wọn ò ní lóyún, ẹ̀kejì ni wípé wọn ò ní kó àrùn ìbálòpọ̀. Ṣùgbọ́n gbogbo àwọn artificial tó wà, oyún nìkan ni wọ́n ń dènà, wọn kì í dènà àrùn ìbálòpọ̀. A tún ní eléyìí tá à ń pè ní alápá. Alápá ní ọlọ́dún mẹ́ta. A tún ní ọlọ́dún 5. Ọlọ́dún 5 ní orí kékeré bí igi ìṣáná, a kì í sí apá, kì í dùnyàn. Àwa la mọ̀ bá ṣe máa ń ṣe é. Á wà ńbẹ̀ fún iye ọdún tó bá yẹ kó ṣiṣẹ́ fún. Àmọ́ téèyàn bá ti wá rí wípé àsìkò ti tó fún òun láti lóyún, á wá yọ ọ́. A tún ní onícoil. Onícoil ní tí wọ́n máa ń fi sí ilé ọmọ. A máa ń fi kiní yìí fi sí ojú ara obìnrin. Á wà ńbẹ̀ fún ọdún 10. Ìyẹn fún àwọn tó bá fẹ́ ọlọ́jọ́ pípẹ́ tí wọn ò fẹ́ bímọ mọ́, àbí bóyá wọ́n fẹ́ kí ọdún yẹn kó pẹ́, àbí bóyá wọ́n ní àwọn àìsàn kan síra tí wọ́n ní àìsàn ẹ̀fọ́rí, ìtọ̀ ṣúgà, oríṣiríṣi àìsàn nínú oyún. Eléyìí ò ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀. Ó wà fún gbogbo èèyàn, kò sẹ́ni tí ò bá lára mu. So ó wà fún ọdún 5. Ìkejì ẹ̀ náà dẹ̀ wà tó jẹ́ pé eléyìí wà fún ọdún 10. A ní ìkejì ẹ̀ tó wà fún ọdún 5. Àwọn artificial míì ta tún ní, òun ni oníkóró. Oníkóró yẹn a ní oríṣi méjì. Ẹni bá ń fọ́mọ lọ́yàn tiẹ̀ wà, ẹni tí ò bá fọ́mọ lọ́yàn tiẹ̀ náà wà. A ti rí ọ̀pọ̀ ìgbà táwọn èèyàn á kàn lọ chemist, wọ́n á lọ ra oògùn, wọn ò tiẹ̀ mọ eléyìí tó yẹ káwọn lò. Ẹni tó ń fọ́mọ lọ́yàn á lọ ra eléyìí tó yẹ kó lò. Èyí tó bá ti jẹ́ ti ẹni tí ò breastfeed yẹn, tó bá ti fọ́mọ lọ́yàn tó bá ti lọ rà á, á cross ọmú, á pass ẹ̀ sára ọmọ tuntun tá ṣẹ̀ṣẹ̀ bí tí ò mọ nǹkan kan, òun náà tún máa ṣe family planning. Òun la ṣe máa ń bẹ àwọn obìnrin kán wá sí ilé ìwòsàn láti wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. A dẹ̀ tún ní abẹ́rẹ́ náà lára artificial yẹn. Abẹ́rẹ́ yẹn pé oríṣi 3. A ní olóṣù 2, a ní olóṣù 3. Olóṣù 3 yẹn, ìkan à ń pè ní depo, à ń pè kan ní Diana press. Ilé ìwòsàn ni wọ́n ti lè rí gbogbo nǹkan wọ̀nyí. So ó wà sílẹ̀ fún gbogbo obìnrin láti rí wípé ọkàn wọn balẹ̀, láti rí wípé ilé wọn tòrò. A máa ṣe àwọn àyẹ̀wò fún wọn kí wọ́n tó ṣe é. Kì í ṣe pé wọ́n á kàn gba abẹ́rẹ́, wọ́n á lọ. À á ṣe ìfúnpá wọn, à á ṣe ìwọ̀n wọn. À á dẹ̀ bá wọn sọ̀rọ̀. Á yé olúkálùkù, òun gan ló máa wá choose pé nǹkan báyìí lòun fẹ́. À á dẹ̀ tún sọ fún wọn pé kí wọ́n sọ fún ọkọ wọn nílé, kọ́kọ́ wọn fọwọ́ sí i kílé wọn kó má ba dàrú, kó má di pé ọkọ wọn máa bá wọn jà níta. Torí a rí wípé ọ̀pọ̀ ìgbà ọkùnrin míì believe pé tó bá ti ṣe family planning, àyè àti ṣàgbèrè ni pé àṣírí ẹ̀ ò ní tú. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ó dára fún ẹni tó wà nílé ọkọ, nítorí pé ọkàn ọkọ á balẹ̀, ọkàn ìyàwó náà á balẹ̀. Wọ́n á ti mọ̀ wípé iye ọmọ báyìí ni wọ́n fẹ́ bí. Wọ́n á dẹ̀ lè achieve ẹ̀. Wọ́n á dẹ̀ ti mọ̀ pé tó bá ti bí iye ọmọ tí wọ́n fẹ́, wọ́n á mọ̀ pé àwọn lè fi òpin sí i. Àwọn èèyàn wa nígbà tí wọ́n bá ti dé ọ̀dọ̀ wa máa ń bi wọ́n. Lára wọn máa ń sọ wípé ó máa ń múyàn gbẹ. Wọ́n láwọn gbọ́ níta pé ó máa ń mú kí ikùn tóbi, ó máa ń mú àwọn sanra, pé
ẹlòmíì á ní kò wà effective, kò wà 100% safe. Kò rí bẹ́ẹ̀. Àwọn kan wà tó jẹ́ wípé wọ́n ní àìsàn ní àgọ́ ara wọn tí àwọn fúnra wọn gan ò mọ̀. Irú àwọn tó bá ti kọjá 70 kg, àwọn artificial methods tá à ń pè ní hormonal bí abẹ́ oníkóró, bí alápá àbí abẹ́rẹ́ àti ẹ̀ kì í fẹ́ kí wọ́n ṣe é torí wọ́n ti wà at the stage of overweight. So àwọn kinní wọ̀nyí ní ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ ara wọn. Ohun tó bá ti wá máa jẹ́ kí wọ́n sanra sí àfẹ́. Ṣùgbọ́n ẹlòmíì ò ní wádìí dáadáa, á kàn lọ sálábẹ́lé á lọ ṣe é. Àwọn kan tún wà, wọ́n ló máa mú wọn gbẹ pé oníkọ̀ìlì máa jẹ́ kí wọ́n bleed. Púpọ̀ nínú àwọn tó ń sọ tá bá ti wádìí, a rí pé ẹlòmíì naturally ó ní heavy flow. Tó bá ti ń ṣe nǹkan oṣù ẹ̀, ó máa ń pọ̀ gan-an ní lóṣooṣù. So ẹni tí nǹkan oṣù ẹ̀ ti pọ̀ kò ní wà advisable kéèyàn fi kọ́ìlì sí ilé ọmọ ẹ̀ torí kiní yẹn dàbí foreign body ni. Á tún jẹ́ kí flow ẹ̀ kó heavy. Ẹlòmíì á dẹ̀ tún lọ ṣe kiní wọ̀nyí lọ́dọ̀ àwọn tí ò kọ́ṣẹ́ mọṣẹ́, kò dẹ̀ ní padà wá fún ìtọ́jú. Wọ́n máa fi tan àwọn èèyàn wa. Òun la ṣe máa ń béèrè àlàyé lóríṣiríṣi lọ́wọ́ àwọn èèyàn wípé ṣé nǹkan báyìí ń ṣe ẹ́? Tí èèyàn bá dẹ̀ ti sọ òótọ́, kò ní ṣe mistake nínú àwọn ètò wọ̀nyí. Nǹkan tí mo kàn rí ni wípé ó máa ń mú ikùn tóbi yẹn kò kí ń mú ikùn tóbi. Ó sì máa ń mú èèyàn gbẹ kì í mú èèyàn gbẹ. Wàhálà tí olúkálùkù ń ṣe, òun ló máa sọ bóyá ó máa sanra àbí bóyá ó máa rù. Ẹlòmíì ń tọ́mọ lọ́wọ́ lákòókò tó ṣe family planning, tọ́mọ dẹ̀ ń fà á tó dẹ̀ ń ṣe wàhálà. Àwọn iṣẹ́ agbára tẹ́lòmíì ń ṣe, òun ló jẹ́ kẹ́lòmíì kó rù. Kì í ṣe pé family planning ló mú wọn gbẹ. So ẹni bá ti ń gbọ́ oríṣiríṣi, ẹ jẹ́ kí wọ́n wá sílé ìwòsàn kan wá gbóòótọ́, à á sọ nǹkan tó ń ṣẹlẹ̀, à á sọ bó ṣe tó. Àǹfààní tí family planning ṣe fún àwùjọ ni wípé kò ní jẹ́ kí àwọn ọmọ aláìní ìyá, aláìní bàbá kó pọ̀ láwùjọ. Torí àwọn àìsàn kan wà nísìnyí tó gbòde. Tí ọkàn obìnrin ò bá ti balẹ̀ nínú oyún, bóyá ó lọ lóyún ní àkókò tí ò fẹ́, tọ́kọ ẹ̀ gan ò fọwọ́ sí, tó di pé ó lọ ní ìfúnpá nínú oyún tó wá lọ mú ẹ̀mí ẹ̀ lọ, ọmọ yẹn á di ọmọ aláìní ìyá. À á ráwọn míì tó jẹ́ pé torí oyún, bàbá wọn á lé ìyá wọn bọ́ta, á lóun ò rán níṣẹ́. Gbogbo nǹkan wọ̀nyí á jẹ́ kí ọmọ kó máa rìn ládùúgbò káàkiri, wọn ò ní kàwé nígbà tí bàbá wọn ò bá ti fọwọ́ sí ìbí wọn. Nítorí náà family planning máa ń jẹ́ kí àwùjọ kó bọ́ lọ́wọ́ àwọn wàhálà àwọn jàgídíjàgan tó gbòde. Ẹ ráwọn ọmọ míì wọ́n ya tout torí pé bàbá wọn ò ṣetán láti ṣojúṣe bàbá fún wọn. Á lóun ò rán ìyá wọn lóyún torí kò accept wọn gẹ́gẹ́ bí ọmọ. Nítorí pé ìyá wọn lóyún ní àkókò tí bàbá ò fẹ́. So àwọn tọ́ọ̀gì á reduce láwùjọ. Àwọn ọmọ aláìní ìyá, aláìní bàbá á dínkù láwùjọ. Àwọn ìwọ̀nba àwọn resources tí community ń produce, tí society ń produce á tó láti fi ṣe nǹkan tó yẹ kí wọ́n fi ṣe. Àmọ̀ràn mi fún gbogbo èèyàn lápapọ̀ ni wípé ẹ má jẹ́ ká gbọ́ àhesọ táwọn èèyàn ń sọ níta pé ìfètòsọ́mọ bíbí ò dáa, pé kò ní jẹ́ káwọn èèyàn rí ọmọ bí mọ́. Kò rí bẹ́ẹ̀. Àwọn nǹkan tá à ń ṣe lọ hospital, gbogbo wọn ló jẹ́ artificial and they are reversible. Ìtumọ̀ ẹ̀ ni wípé wọ́n wà temporary. Tá bá ti ṣe, gbogbo ẹ̀ la lè fòpin sí. Ẹni bá ṣe abẹ́rẹ́ tí ò bá ba lára mu, ó lè stop kó má gbà á mọ́. Ẹni bá ṣe alápá tí ò bá ba lára mu, ó lè yọ kára ẹ̀ padà bọ̀ sípò. Ẹni bá dẹ̀ ṣe oníkọ́ìlì tí ò bá dẹ̀ ba lára mu pátápátá, ẹ̀ wọ́n á yọ ọ́. So kò sí nǹkan téèyàn ṣe tí ò ṣe ń stop àbí tí ò ṣe ń manage, is not permanent. Pé tó bá ti ṣe ò ní bímọ mọ́ yẹn kò rí bẹ́ẹ̀. Ẹni bá dẹ̀ ti ṣe permanent method, á ti bímọ tẹ́lẹ̀, á ti rò dáadáa. Á jẹ́ pé ọmọ bíbí máa ń mú okun ẹ̀mí ẹ̀ dání. Á ti rí wípé orí ló yọ òun léléyìí tóun bí kẹ́yìn. Òun ló máa ṣèpinnu pé òun fẹ́ ṣe nǹkan tí òun ò fi ní lóyún mọ́. Kì í ṣe nǹkan tí wọ́n fi tipátipá múyàn sí. Many of them gan àtọkọ àtìyàwó ló máa fọwọ́ sí ìwé pé àwọn làwọn fẹ́. Kì í ṣe pé dókítà kan ló máa fi tipátipá yọ àbí tó máa so mọ́ wọn lára. Àwọn ló máa sọ fún dókítà pé nǹkan báyìí làwọn fẹ́. So ẹ má jẹ́ ká máa tọ àwọn èèyàn wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló ti fi ẹ̀bí wọn dí nítorí àwọn ẹ̀rù tí wọ́n ní sára nípasẹ̀ pé àwọn ò fẹ́ ṣe ìfètòsọ́mọ bíbí. Ká ní wọ́n dẹ̀ ti ṣe ni, ẹ̀mí wọn á ṣì wà láyé, wọ́n á sì lè ṣe ìyá àwọn ọmọ wọn. Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́. Ẹ dẹ̀ jẹ́ ká rí dájú pé ká tó gba abẹ́rẹ́ kankan, ká tó ṣe anything tó jẹ́ family planning, ẹ jẹ́ ká wá sí ilé ìwòsàn láti wá bá àwọn tó kọ́ṣẹ́ mọṣẹ́ ká tó ṣe é, ká má bàá kábàámọ̀ lẹ́yìn ẹ̀. Lẹ́ẹ̀kan sí, orúkọ mi ni Mrs. Adéwọlá Grace. Mo fẹ́ ìròyìn gbogbo ẹ̀yin ará ilé pé kẹ́ máa wo ètò Alẹ́ Rẹ̀bẹ̀. Olúwa ràn wá. Alẹ́ Rẹ̀bẹ̀, ètò wa ni o. Alẹ́ Rẹ̀bẹ̀, ó ti lọ wájú.
ó tán bí ò tán o. ní kí ni. ọ̀rọ̀ rèé. a rí. àmọ́ kì í ṣe fún ìyàwó mi nìkan. ọ̀pọ̀lọpọ̀ yín bẹ́ẹ̀ ó kù sọ́wọ́ yín o ntẹ́yìn bá rò àwọn kọ́lá nílé yín. ẹ dákun mo fẹ́ rí yín ẹ̀yin tàjọ ń ro ọjọ́ iwájú ẹjẹ́ àjọ ríra ní comment section. ẹ gbọ́ sẹ́ ẹ sì tún ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ ni. wọ́n dáadáa. sẹ́nì kan wà tí ó sọ pé ìfètòsọ́mọ bíbí ò dáa ni. wọ́n ní nǹkan tí wọ́n fẹ́ sọ. ẹ dákun èrò tọkàn yẹn lọ́ọ́ bá ń fi sí comment section. èmi lérò tèmi mi ò rò pé ẹ ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ. wọ́n lé wọ́n mọ̀ èrò wọn ní nǹkan tí wọ́n fẹ́ sọ. ẹ ó yá nǹkan tẹ́ ẹ fẹ́ sọ tó yàtọ̀ sí tó ṣe é ṣe ni. ó ṣe é ṣe. ó yá ẹ kọ́ sábàlá àríwísí lọ́wọ́. bẹ́ẹ̀ ni ẹ ṣe. kí ló tún kù tó fẹ́ sọ. ọ̀rọ̀ gidi. ẹ mọ̀ gbà mí o ẹ wò ó ẹ mọ̀jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀ oje ìkéde kan la rí gbà. ìkéde ńlá. tá a sì nílò láti ṣe. rabandẹ. ó tó di pé a wọnú abala jẹ̀béèrè. kò gbẹ̀bùn. ìkéde yìí wá láti LMGH ladies and gents hangout. lọ́dọọdún ni wọ́n máa ń ṣe. bẹ́ẹ̀ ni. tọdún yìí wá ti gbìnàyà báyìí. olúwa o. oṣù kọkànlá ọdún yìí. iyùn ní ọgbọ̀njọ́. bẹ́ẹ̀ ni. òní yóò wáyé. sunday tó parí oṣù kọkànlá. bẹ́ẹ̀ ni. ṣé rí ẹja gbẹ̀yìn débẹ̀. àwọn kan tó máa ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni wípé kò sí àyè fún ìrònú. pàápàá. kò sí àyè fún ìbọkànjẹ́ pé kò sí. kò sí àyè fún pé ìṣòro. ìrírí lọ ìṣòro kò sí yun. ẹ máa bọ̀ ní ìpéjọpọ̀ yìí. bẹ́ẹ̀ ni. tọkùnrin tóbìnrin tọmọdé àtàgbà ó tiẹ̀ jẹ́ ìpéjọpọ̀ kan tó jẹ́ wípé ó fàyè gba gbogbo èèyàn àtàrúgbó àtòyúnóyún àtàsẹ́ẹ̀dì gbogbo wọn pátá ẹ wá ti mọ̀ kan tó wá tó fi wọlé ọ̀fẹ́ ni. ọ̀fẹ́ ni ẹ fowó wọlé. ẹ̀yin kan máa bọ̀ ọ̀fẹ́ bá ni. ti débẹ̀ pàdé àwọn èèyàn á ṣeré sí ẹ ráwọn èèyàn ẹ̀rọ rẹ̀ tuntun you will meet people. gẹ́gẹ́ bí ẹ wá bẹ́ẹ̀ ni èyí tẹ̀ ń wọkọ̀ èyí tẹ̀ ń wáyàwò. àwọn èèyàn ti ní ẹ̀rí máa jẹ́ mi ìṣòro lóríṣiríṣi. dáadáa ó ti mọ́ sọ wípé orí ìrìn òun báyìí ni orí wà èèyàn lè wà ní kọ̀rọ̀ yàrá rẹ̀ kó rọ́kọ̀ àbí kó rí yàgò òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín. ẹ máa bọ̀ bẹ́ẹ̀ tó bá di ọgbọ̀njọ́ bẹ́ẹ̀ ni ní inú ọgbà Adéyẹmí Federal University of Education nílùú Ondo. ibẹ̀ ni ó ti wáyé. àwọn tí wọ́n bá tiẹ̀ fẹ́ wá gan tó jẹ́ wípé ẹ̀gbẹ́lu Ondo ẹ mọ̀ bọ̀ ẹ kàn sí wa. ṣé ẹ wá rí àwọn tó ṣagbátẹrù ìkéde yìí. bẹ́ẹ̀ ni. àwọn ni Ayọ̀'s family. bẹ́ẹ̀ni ìdílé aláyọ̀. ìdílé aláyọ̀. oríṣiríṣi ìdílé ló wà ní LNGH ọdún yìí. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ìdílé aláyọ̀. àwọn ni wọ́n sọ wípé ká ṣe ìkéde yìí. síta. bẹ́ẹ̀ni. kò jù bẹ́ẹ̀ lọ ẹ já pàdé ń bẹ̀. àwọn náà wà ń bẹ̀ lọ́kọ̀ lágbára náà bẹ́ẹ̀ni. àwọn náà wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. ó yá gbàbéèrè kò jẹ̀bù. ṣé ẹ ti ṣe tán? alẹ́ rẹ bẹ́ẹ̀ ètò wa ni o. alẹ́ rẹ bẹ́ẹ̀ ó ti lọ wájú. ẹ yára lé ó yẹ kí ẹ ti mọ bá a ṣe máa ń ṣe kí ni ìbéèrè ti tò ní òwe ni ẹ parí òwe ni kí wá ní òwe náà òwe náà sọ pé bá a bá ti dáṣọ eégún fọmọ ọdún mẹ́rin bá a bá ti dáṣọ eégún fọmọ ọdún mẹ́rin ẹ parí rẹ̀. bẹ́ẹ̀ ni ẹ̀yà kan parí ẹ̀. ẹ parí rẹ̀ ẹ kọ sí comment section kẹ́ ẹ ṣe kí ni kẹ́ ẹ jẹ̀bù. ìbéèrè tá a béèrè lọ́sẹ̀ tó kọjá wọ́n ti gbà ó wọ́n sì ti jẹ̀bù ẹ̀yẹ máa tẹ̀lé wa lọ. tó adúpẹ́ o adúpẹ́ pé òkú. ẹ ṣeun. a sọ pé ẹ ṣe lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa fi èrò ọkàn yín sábàlá àríwísí. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kàn sí wa fún ìpolówó ọjà gbogbo ẹ̀yin tí ẹ̀ kàn sí wa fún ìkéde gbogbo ẹ̀yin tí ẹ sì náwó sí wa lọ́tún lọ́sì. ló sì pé tọ̀rẹ́ gbà ó ẹ ṣeun. a sọ pé ẹ ṣeun. inú ò ní tọ́wọ́ yín lágbára Ọlọ́run ẹ ṣeun. tó kò tán síbẹ̀ o ẹ̀yin tí ẹ bá sì tún fẹ́ polówó ọjà tàbí fẹ́ darapọ̀ mọ́ wa. àyè wà ńlẹ̀. láti ṣe agbátẹrù àbí. bẹ́ẹ̀ni àyè wà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ ní ojú móhùnmáwòrán yìí. ẹ kàn sí wa. ẹ ṣeun gan. àwọn ọbẹ̀ ní ìbẹ̀sùn àtẹ́lẹsẹ̀ àbẹ̀nàwò mọ̀ọ́dé mọ̀ọ́kẹ́ ìpéjú làláfìlà bàbá bọ́jú tà bọ́nu àgbọ̀nsalẹ̀
la parí ẹ̀ sí. tó àjẹ́ pé títí dìgbà míì ọjọ́ rẹ aya mi káwọn aráalé ká lè sọ pé ó dàbọ̀. tó ẹ̀yin aráalé wọ́n sọ wípé kì í dùn kó pọ̀ ṣókí báyìí òun ni ọbẹ̀ oge. ó ní ẹṣẹ ọlọ́bẹ̀ ṣe ẹ̀yin tẹ́ fàpèrè léèdì tẹ́ bá wa jẹ lórí ètò ti tòní àsọ wípé ẹ ṣé ẹ kú ìfẹ́ ẹ wo àmọ́ lóore ẹ ṣé títí di ọjọ́ mẹ́jọ táti wà pàdé lórí ètò yín ètò wa Alẹ́ Rẹ̀bẹ̀. Olúwaṣeyì Fúnmi ọmọ Ògùntóyè aya Omíkúnlé lèmi jẹ́. àlàáfíà àtayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ni kí n bá yín láṣẹ Èdùmàrè. tó lápapọ̀ lásán fún yín wípé ó dàbọ̀. Alẹ́ Rẹ̀bẹ̀ kò dé ètò tó kún fọ́gbọ́n. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Alẹ́ Rẹ̀bẹ̀ kò dé ètò tó kún fọ́gbọ́n. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Ètò tó kọ́ni lọ́gbọ́n tó tún fúnni lóye o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Ìpolówó ọjà kájé òkú kájẹ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Alẹ́ Rẹ̀bẹ̀ dé ètò olólùfẹ́ méjì ní o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Alẹ́ Rẹ̀bẹ̀ dé ètò àwọn olólùfẹ́ ní o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Ṣèyí Fẹ́mi Omíkúnlé látọkùn ètò Alẹ́ Rẹ̀bẹ̀ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Oríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan pọ̀ rẹpẹtẹ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Alóríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan pọ̀ rẹpẹtẹ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Kílẹ̀ wí. Alẹ́ Rẹ̀bẹ̀ ètò wa ni o. Alẹ́ Rẹ̀bẹ̀ ó ti lọ wájú.